èṣù láàlú ògiri òkú ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún. ẹja mọ ẹni tó wà láàbí kásìmú kàtí lọ tí òkú kábẹ́ẹ̀lì rẹ pẹ́. tálẹ̀ kó ṣàmú làbákẹ́ tèmi kò jẹ́ jóun. olúwogbo òòṣà ńlá tí sojú ọ̀run yọ̀hún adápálá yan bí ogun. ìṣe ń pọ̀ ọmọdé ní pàgbà mo fẹ́ lè sọ pé láti ìgbà tí mo ti dórí àpèdàn bàbá mi n ò rí kólúwogbo bínú bẹ́ẹ̀ rí. ọ̀rọ̀ mádìyẹ mi ti kúrò lákàtà ìyá rẹ̀ àṣẹ ti gbé. ẹ̀yin bàbá mi dákun má má sùn lọ. òfúfú ara ń folè ara ń fo níhun adíáfòdí ohun abádìjọ dè gbígún ní ìlú. ọ̀hún sunkún èyí tí wọ́n aṣọ mi jẹ́ níbẹ̀ lójú rẹ̀ ẹ̀jẹ̀ ọ̀hún sọ ẹ̀jẹ̀. òrìṣà olórogbo ń kí yín o. ojú aláyò mi fẹ́ tálẹ̀ àmọ́ ojú amọ̀ kòkò fẹ́ tó sàlẹ̀ amọ̀. ẹ̀rù bẹ́ẹ̀mi o ìgbìmọ̀ gbọ́dọ̀ ṣe mí o. ẹ kú àtàrà ẹ káàbọ̀ wà tí ó bù. kí ni mo tún ṣe. Sweetheart, everything is yours for the next 2 years. Baby, I love you. Tó bá jórí couch gan ni mo jókòó sí. Tòrun bá kàn ti gbé mi lọ kí n tó dìde. Kò sí nǹkan tí mo bí báyìí tí ò ní ṣe fún mi. Ṣé aṣọ tí mo fẹ́ràn yìí? Ó wà very urgent for me. Ṣé ẹni tó ṣe wedding ní India tí rẹ́ máa lọ play àwa la rán sọ fún ẹ pọ̀ pọ̀ ẹ̀. ṣé o mọ̀ pé wọ́n ti sá ọfà mẹ́ta ó fi fógún igún lẹ́nu ayé òun gúnlé ọ lórí wọ́n wá sá ọfà mẹ́ta ó fi fágbé agbé ní gbogbo tí wọ́n bá ti ṣe àṣegbé ni. ṣé mo sì wá jàlejò wa. abeg. gbogbo àwọn tó rọ̀gbà yìí níká èèyàn burúkú ni wọ́n. Jésù. sórí èmi ò sí ní àwọn sẹ́ẹ̀tì tó bá sùn tó bá régún lójú oorun èmi ni mo èyí ká o. mo fọ́nà bá ṣe ẹlẹ́rìí ní láìpù báyìí bọ́sọ̀ ló máa lọ báyìí ṣégún dẹ̀ máa sọ èyí pa. Mọ́mì. Ìyàwó sójà, ìrìkìrì, ìrìkìlì, ìyàwó sójà. Ìyàwó sójà, ìyàwó ọ̀gá ń bẹ nílé o. Ìrìkìrì, ìrìkìlì, ìyàwó sójà. Ìyàwó ọ̀gá ló fi ṣe gbádùn, ìyàwó ọ̀gá ló fi ń ṣàṣùpárá, ìyàwó ọ̀gá ló fi ń ṣàyọ̀yọ̀. Ìyá ló gbé kọ́ sórí, ìyàwó sójà o, ìyàwó sójà o, ìyàwó ọ̀gá ẹ̀rọra oníṣìná onínàbí ẹ̀sùn àké. Ìyàwó sójà, ìyàwó ọ̀gá gbẹ̀yẹ̀lẹ̀ o. Captain Soja, yes, sir. Captain, you are being redeployed with immediate orders. Pack up and head to your new station by tomorrow morning. Yes, sir. Understood. I'm officially by my. I'm not too formal really without prior notice. Another mission, another deployment, and I will
Return to what? Kò sọ́kọ, kò sọ́mọ, èmi nìkan nínú ilé tó rí jọ̀rọ̀jọ̀rọ̀ báyìí. Ọlọ́run èmi pẹ̀lú ọkọ báyìí. Ọlọ́run ẹ̀dá mi. Ọlọ́run. Not even a call from him. Not a flash. No more than my baba lọ. Kò lè fi iṣẹ́ ẹ̀kọ́ mi báyé mi jẹ́ kọ́lẹ̀kọ́lẹ̀. For me, a few more minutes, eh? You're preparing what I'm saying. Oh no. Babe, nǹkan tó ń ṣe yẹ, ó lè dúró dè, okay? Babe, I miss you. Don't you miss me? She will take you miss me. Okay. Oh no. I miss you. Touch me, no. Babe, Yeah, baby. babe, listen. Well, sorry. We have many more years to spend with each other. And I promise you, it's gonna be memorable. But it's unfair. Not tonight, please. Dude, it's not fair. No. Don't do that. Don't do that, babe. Please. Don't do that. Dúpẹ́. Ìjọba ọ̀run kò dédé. Ara ayé yí padà. Onídàájọ́ ayé ń bọ̀. Ṣé ó bèrè lọ́wọ́ rẹ̀? Báwo ló ṣe lọ? Ìgbésí ayé rẹ̀. Kásùn láyọ̀. Àmọ́, alátiṣe mi á mú àtiṣe ara ẹ̀. Alátiṣe mi máa mú àtiṣe ara ẹ̀. I can't continue like this. I cannot. Perfect family. Perfect life. Right? Abi? Mo fi òpin ẹ̀kan sí máa bù wá ní daddy baby, mommy baby. Ọ̀rọ̀ ọmọ yìí ó ń kan mí lóminú. Like, ó ń jẹ́ nǹkan tó ń wá sọ́kàn mi all the time pé ká ti bímọ. Yeah, sure. I'm máa pè wá ní daddy baby, mommy baby. Very soon. Yeah. Is that a report it?
Babe, we've been married for years. Yeah, then you know what it's about. I'm just coming now. Like, I need a baby. Yes, we need this. Yes, I need this. We need this. Yeah, Mama. Oh, my Shelley. To get what I'm saying, my Shelley. But you can find what you share. Yeah. Should we top it over my raise? This is not the right time for it, please. This is not the right time for it, please. It has never been the right time for you. Always. Anytime it's my race issue or mobile, when you get right time for it. I'm sick and tired. Yes. What if you mean one laptop again? You're pure. It'll never be right. I don't even like what's going on. Babe, they continue around. I'm going to buy a room. Ṣubú ni. Ara mi wá fúyẹ́. Mo ti lo ogun ẹ̀jẹ̀ ara mi gbé. Ọ̀rẹ́ gbádùn rẹ̀ kẹ̀. Tani ń jẹ dáadáa ń jùlù. Ìmọ̀ pọ̀ lé tó yìí o. Ọmọ tó ń pè lále. Èmi gangan ló ń pè lále, èmi gangan ló ń pè láfàtọ̀. Ọ̀fà. Ìwọ náà ò kiri nínú ayé. Bí mo ṣe ń rọ̀ sí ni ìwọ náà ń gbà sí. Rọ̀ sí ń gbà sí. You ma take me leg. Ọmọ burúkú. Ṣé lẹ́yìn náà bá tẹ̀ ti gbẹ báyìí, ayé yín máa ń lé mi tó wá gùn gan. Àbí ọ̀gán. Ọmọ tó ṣẹlẹ̀ kónú tó kàtà tètè mọ́ lọ ní ká má lọ rèé pẹ́ lórí mi kí mi torí àwọn èsì kéèsì ká má lọ rèé sáwà dé. Kò sá sí níbi kí n lọ mọ́. Kò sí níbi kí n lọ. Sọ́ọ̀kù wa máa kó bọ̀ mí báyìí. Ọ̀rọ̀ àánú ó ń láàkì sékúse àwọn yìí máa lọ lẹ́jọ́. Kò sí níbi kí n lọ. Wọ́n á lọ ra nù. Wà kẹ́yìn. Ìdí ẹja ní báyìí. Àbíkọ́ wọlé sí. Ó ra nù. Ọgbádùn ara mi ọmọ burúkú lọ́mọ kò lóhùn ọba tèmi jẹ́. Ìfẹ́ kì í ṣẹ̀tàn, ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í jà, ìfẹ́ òdodo ni. Bá mi ṣòtítọ́ olólùfẹ́ mi, bá mi ṣòdodo kalẹ̀. Ìfẹ́ kì í jà, ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í ṣẹ̀tàn, ìfẹ́ òdodo ni. Ìfẹ́ tí mo ní sí ọ olólùfẹ́ mi, bá mi lò fẹ́ tọ́ka. Mẹkáníìkì ló máa ń lè.
Jimoh. Pẹ̀lẹ́. Àwọn ọmọ ṣẹ́ àwọn ṣe náà ń dá wa lórí ẹ̀wọ̀n ẹ pẹ̀lẹ́. Mo jáde ní àgbàgbé jáde lánàá. Mo bí gẹ̀ẹ́sì. Madam, èmi nìkan tán. Madam ẹ mọ̀ sí mú o dúpẹ́. Ọkọ̀rẹ́ wà palẹ̀. Àbòdíntọ́lọ́kun àbòdíntọ́lọ́sàkó ní tán lọ́wọ́ mi. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ ń dúpẹ́ oore. Torí bí èèyàn bá ṣe ní lórí ọpẹ́ lèèyàn ọdún kí n lè rí mi gbàjọ́ mi. Tọ́pẹ́ ìkan ìkéré ni. Àti pé ìwọ náà ṣiṣẹ́. Owó ṣiṣẹ́ wà á gbálẹ̀ wà á gbòde wà á tún fọ mọ́tò tó bá tún jalè wà á tún wà lẹ́nu géètì yẹn láti alẹ́ sí dídà àárọ̀ ni tó jẹ́ wípé ò kì í sùn rárá tó bá mú iṣẹ́ ìgbà tí gbàmí ti bá bọ́ síta báyìí tó bá wò pé ọmọ yóò sùn ó ń ṣiṣẹ́ yìí ni iṣẹ́ yìí pọ̀ mo kàn sára sí ẹ o. Màdàmú sẹ́rí dìde sẹ́ni báyìí wọ́n ti mọ ni lọ́lẹ̀ ìbọn bá sì fẹ́ lẹ́mọ̀ sọ̀sọ̀ ibẹ̀ ní í sọ̀ sẹ́rí sí alẹ́ àyànmọ́ mi ni n tí mo kọnu pé kí n lọ ìmọ̀ sí alẹ́ sẹ́rí tí mo ṣe dé òun àyànjú ràn ní alákẹ́ mo tó wà greedy mo ṣe ń ṣe dé mọ́ kí n lè rówó tó pọ̀ sẹ́rí sí alẹ́ mo máa ń ṣe dáadáa bí màá wá sí alẹ́ mi ẹ bá yẹn ṣe é ó tún wé wà pọ́n kókó báyìí tí wọ́n á ránjú pé iṣẹ́ alẹ́ o ìfẹ́ rẹ ní kankan bẹ̀ wọn tó lóru là á ṣe kà ẹni bá fọ̀sọ̀ sí kò ní fara rí lọ iṣẹ́ alẹ́ mo mú lọ́kùnkún ní gidi o bẹ́ẹ̀ nǹkan máa rìn gbèrègbèrè lálẹ́ bí máa lọ fèrè fojú eyín yìí ti rọ yín bá jiná tòbí tó mọ̀ pé yìí ni. tí bá fojú jọ ṣe. ẹ lọ́run tẹ̀ níjà yẹn lọ́run yẹ́ ẹjọ́ lè. tó bá ti wá ṣiṣẹ́ yẹn tó lálẹ́ tó lajú lẹ̀ títí látàárọ̀ fi mọ́ tó bá dára wá sùn àbí òwe tó sùn lálẹ́ wá sùn ní àárọ̀. Ìsùn torí sí agbára ní sí alẹ́ bí yàn bá sùn láàárọ̀ ó lè jásẹ̀ yìí sì fẹ́ jásẹ̀ ìsùn rárá láàárọ̀ yìí sì sùn fún bí wákàtí méje. ìgbà mi máa fúnra mi gbé mọ́tò jáde ni máa ṣí gẹ̀ẹ́tì fúnra mi. Kékeré tí ẹ wá ń ṣe lọ́dọ̀ yín bíbí ń bá lọ rí sinmi lé ni mo sọ kì í ṣe yín bí mo ti máa ń sun ráhùn náà báwọn. Bẹ́ẹ̀ ni ẹ̀yìn ọgọ́dọ̀ máa sùn lójú dítì. àti mix it up. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan madam. ẹ ṣeun ẹ ṣeun madam ẹ ṣeun gan. máa tún bẹ wá nǹkan mi rà sí ṣe ti gbọ́. ẹ ṣeun. Ma, these are the orange juice. Omi ọsàn náà ni. These are the orange juice. Oh, dé pẹ̀lú gbogbo kátàkátà ẹ̀ tó máa ń sọ ní ẹ̀. Ṣé mo ní kò fọwọ́kọ̀ mi lẹ́yìn ní Désiré? Mo rò pé bóyá èyí ń ro yín ni wọ́n á fẹ́ bá yín wọ̀ pé ẹ mọ̀ pé owó yóò lè tẹ́yìn dáadáa. Kí n tiẹ̀ ń bẹ̀ sí? O máa tẹ̀ o. Nǹkan tí mo ní kò lọ àwọn juice mo ní kò lọ ra nǹkan. Mo ní kí n ṣiṣẹ́ lé tán tó di pé ń bọ̀. Má ṣiṣẹ́ lè tán máa lọ kó lọ ra wá tó ti gbọ́ tó bá dọ̀rọ̀ wá continue máa lọ. ṣé máa ṣe transfer fún mi àbí káṣí ní tẹ̀lé. máa lọ máa ṣe transfer sí sọ́mọ̀ pé ATM ló máa fi ń gbà máa lọ tó bá ti dẹ́ta bá mi pé Jimoh wà púpọ̀ bá mi gbé àwọn bọ́ọ̀sì mi bọ́lẹ̀. Désì ló máa gba ẹ̀nà ọ̀hún ekele tó ń ṣe báyìí lọ síbi tí mo rán ẹ̀. Ẹ bá ti bẹ̀rẹ̀ sí lẹ́yìn ju wọn máa ṣàwọn kó tó ẹ̀kú ṣe nìyẹn. Bó ṣe ń rèdì oníyẹ̀rù òṣì. Kọ́kọ́ fẹ́ ṣáájú mi wọ́n nílé ni pé wọ́n ló kọ́ ní. Kẹ́kọ̀ọ́ dúró báyìí. Tẹ̀lé mi. Sọ́rí ẹ̀yin tẹ́ bá ti kúrú bí olórí burúkú báyìí áńgá èṣù máa ń fọ́lọ̀ yín kí ayé rẹ̀ ti bàjẹ́. Kọ́kọ́ ṣe tó gbọ́dọ̀ fún. Ọ̀gá ọ̀gá ọ̀hún mú wọn gbélẹ̀. Tiẹ̀. Bá ní kí n mú wọn lè ti fi nǹkan sí olórí ibú rẹ̀ ti lè gbọ́n nǹkan sí nísìn. Ọ̀gádà ṣe bọ́lọ̀ kà ń pè mí ọ̀gá tí ń pè mí dà. Sọ tún fi ìyún wáìnì mi ṣé wọ́n mú mi sí nísìn. Ó sáwọn pé ẹnu géètì oúnjẹ lé mi wá. Wọ́n ti gòkè lọ́nà. Ọ̀gá gòkè. Àwọn ọ̀gá ò yá. Ara ọ̀gá òyà. Àrí pìtìpìtì ti bọ́ ọ̀gá. Pìtìpìtì bọ́ bó ṣe dé bá yín lé yín tó fi fi ọlọ́sìn síbi tó wá ń ṣe gate man. Ṣé tẹ́lẹ̀ pọ́n ti fọwọ́ kọ́wọ́ sọ̀rọ̀ ẹni ìsìnlẹ̀ ọ̀sán sọ́pọ̀tì ọ̀gá? Èmi àtàwọn kọ́pà jọ ń gba nǹkan kan náà níbi àṣẹ. Kí la wá ṣe nísìn? Ṣé kí n lọ bọ́ọ̀gà lókè àbọ̀lọ̀ rẹ bá ń pè wọ́n? Lọ́wọ́ mọ̀ pé wọ́n ló kọ́ bí wèrè. Ẹ jẹ́ pé family house. Torí rẹ̀ mo ṣe fi lọ alẹ́ èèyàn pọ́n alẹ́. Ẹ ṣe ìjà rẹ̀ gẹ́gẹ́ bí jókòó bí ọ̀gá rẹ̀. Ọlọ́run gba tí mo nà lù sí jájà rẹ̀. Ṣé kí àyìn dúró di ọkọ lọ bá ń pọ̀ gá wá? Wèrè lọ́wọ́ bá ń pọ̀ gá wá. Tó bá ṣe kankan níbi
Ọlọ́run á jẹ́ kó dìde o. Ọmọ bá bẹ̀rẹ̀ sílẹ̀ ní. Èmi lára mi ò balẹ̀ mi géètì lọ́lọ́run yàn mí mọ́ olùsí. Lórí ibú lọmọdé sí rẹ̀ kò sí lè dé sí rẹ̀. Ìrìn lórúkọ ilé ìròwó sí wa. Kí ló dé? Ṣé wọ́n dẹ́bìtì ọ̀gá? Àbí wọ́n ló dẹ́bìtì aya tọ́gá? Dẹ́bìtì aya gbogbo ológun wọn. Sọ́ni wá ni. Ní kí n bẹ́ẹ̀ lọ rí sí lókè rí sí. Ṣé bí mo sì mọ gbé ìyìnbọn bá lọ́wọ́ mi sí? Àyè mi sáà fẹ́ràn àwọn bá táwọn báyìí tó yàn lẹ́mi láìkí ra àwọn kó ní sùtì sàn báyìí. Nínú ọdún ẹ̀ tí mo fẹ́ káyé rí ìdí rẹ̀ lórí pẹ̀lú bọ́tà fún mi. Jáde. Tọ́ba náà ọ̀gá lè kọ́ ṣe jọ fáìlì. Omi má kò lẹ̀kùn, má bọ̀ wọlé sílẹ̀kùn. Oh my darling. Madam. My darling, how are you? Ṣé wà okay? I'm okay. Jọ ó dẹ̀ pọ̀ tó dé mo ti mú kó wá látàárọ̀. Mi ò mọ nǹkan tó ṣe mí lè ní ṣọ́ọ̀bù oríkèéríkèé ara mi pátápátá ń dùn mí pátápátá ni. Mo ti mọ tí ń ṣe yín kì í sẹ́yìn nìkan ní í ṣe àjàkálẹ̀ àrùn ní í ṣàwa náà ẹ̀jẹ̀ lọ́ọ́ rí bá yín jẹ́wé nígbà yín mú ewé kan mú kejì nígbà tí pọ̀pọ̀ bí máa fọ́n omi ẹ̀sìn lẹ́nu pé lológo jí gbogbo ara yín. No, kò sọ̀rọ̀ ewé omi ò lè work àní àtẹ́lẹsẹ̀ mi tó rí mi ó dà kó wọ́n gbà mí kò yé mi. láì ṣe bíríkìlà Ọlọ́run kí wàá ló wá ṣe yín. mi mọ bóyá kó bá mi tẹ ṣe massage ó bá mi tẹ gbogbo owó waste mi. Màdàmú ẹ dúró ìka tó bá tọ́ sí mú wọn fi ń rún mú kí ni ká ti gbọ́ pẹ̀lú èmi Jímọ̀ ni wọ́n ń tẹ ara yín ara ìyàwó ọ̀gá mi kọ bọ́ọ̀sì kọ bẹ́tì gbọ́ kọ bẹ́tì mú. ọ̀bẹ bá mi ṣe waste mi ni. Màdàmú kí máa ń ṣe kí ni ẹ wo màdàmú ẹ mọ tí ò ṣẹlẹ̀ ẹ mọ tí ò ṣẹlẹ̀ ẹ wo ẹ já ṣe ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan ní ayé ẹ jẹ́ máa yín pé Désiré ó bá yín ṣe. Désiré ò náwó tó lè pa mi fi ṣe massage náà owó owó ẹ̀ náà. Ọwọ́ tèmi èyí ṣe pé kí n mọ fi tara kí n mọ fi sílẹ̀kùn lọ́lọ́run dá ló fi fún mi lọ́wọ́. Yóò súnmọ́ bí wọ́n ṣe ká ṣe bẹ́ẹ̀ ní kò súnmọ́ bí. Màdàmú ẹ wò màdàmú. Ṣé òògùn fè é? Súfè. Gbogbo gift tí mo gbé fẹ́ tí mo rà fún ẹ lánàá yẹn mo fi ń súfè fún ẹ ní náà. Màdàmú ẹ súfè gbogbo tẹ́ ẹ sọ lánàá gbà ẹ gbẹ́bọ̀ fún mi kò sífè bẹ́ẹ̀ súfè. Súfè bo ìgbà tí wọ́n náà wá sọ fún mi pé tí n bá rìn gbèrègbèrè o máa fi bájínọ́ọ̀tù sí mi lára. Irọ́ màdàmú ẹ wò bẹ́ẹ̀ ṣe miss coat mi kò dáa tẹ́sẹ̀ yóò dáa bájínọ́ọ̀tù tí mo sọ bẹ́ẹ̀ yẹn ni pé bẹ́ẹ̀ bá fojú jolè yín ràn yín bọ̀n kì í ṣe bí tẹ́yìn gbọ́rọ̀ lọ́hùn wa màdàmú ẹ̀yìn mi ò dá màdàmú ẹ wò tẹ́lẹ̀ wọ́n kàn mí ara mi ó jìde mi tẹ́ màdàmú kókó ọmú mi rẹ̀ màdàmú kókó ọmú mi màdàmú. Ìyàwó sójà ìyàwó sójà ìrìkìrì. No. Negative. Oh no. Oh my God. No. No. There's not even going back at all. There's no going back. There has to be a way around this. I have to do it again. I'll do it over and over again. I will. No. It cannot be negative. It cannot be negative. Bẹ́ẹ̀ni. Ó ṣọ́ọ̀pù ti dùn dáadáa. Ó clean náà. Ó dẹ̀ ní nǹkan kékeré kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Mo ṣe nǹkan tó ní rárá nǹkan tó simple gan ni. But tó bá mọ̀ pé o lè ṣe,
That means pé bóyá iṣẹ́ fẹ́ bọ́ lọ́wọ́ ẹ ni. Ẹ jọ̀ọ́ mà, iṣẹ́ yìí ni mo fi ń bọ́ ara mi àtàwọn àbúrò mi. Ṣé mo ṣe yín ti tẹ́lẹ̀ ni? Ó ṣe mí o, ṣe mí kẹ́. Ó ṣiṣẹ́ déédéé. But nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Kò ń ṣe nǹkan tó le, like I said, nǹkan tí mo rò pé wà ní kápá ẹ tó lè ṣe tó máa rọ̀ ẹ́ lọ́rùn tí ò ní ní ẹ lára rárá, òun ni mo fẹ́ sọ fún ẹ. Yeah, you know what? O lè ṣe nǹkan tí mo sọ. Yes, I know you have it. But mo ò ní force ẹ o. Mo kì í ọmọ ga tó ní, mo kì í force èèyàn láti ṣe nǹkan. Àmọ́ tó bá kọ̀ jálẹ̀ tó sọ pé ó ṣe. Bóyá o ti ríṣẹ́ sílé ipò àdúgbò kan ni. Nínú ilé ìwà iná. Bẹ́bẹ́ ń lọ. Bẹ́bẹ́ ò ní stop. Bẹ́bẹ́ is too much. Ọlọ́run dúpẹ́ talent tó fún mi o. Gbogbo nǹkan báyìí lójú mi máa ń rí. O kì í jẹ́ kó sọ wọ́n ni wọ́n pè fún mi ojú mi báyìí mo fi máa ń gẹ̀ ni. Madam. Yeah, I promise you just one time. And I promise you to be worth it. I promise you. Madam, tí ọ̀gá bá lọ wọlé ńkọ́, ikú ló dé yìí. My darling, Oga is nowhere to be found. When last did you see Oga in this house? Eh? Listen, he's not coming back anytime, so I promise you. Okay? You know what? Mama, Papa, I'm baby nanny. You know, say baby. See. I'm sure Paul will soften your cocoa. And at the same time, you will soften your cocoa now. Eh? See. I'm going to tell you. Boyo Gamakai. Oh, go, Warara should go. Mama promise. I will add to your salary, okay? How about that? You don't want that? Oh, faking if you work, you can double it. Why this time? Why do you want to call it? Pick me. Then why is the gate open? I might be, sir. I'm trying to help madam. Let's tidy up. Oh my word, sweetheart. My sweetheart. Oh, baby. Welcome back. Sure, okay. I'm good. Sure. Yes, babe. Oh my God. Oh, come me. Man, lo. Kí ló tó yìí dúró síbẹ̀? Lọ síbi tó wẹ̀ now. Ó dẹ̀ ń kàn bí mo jó pèlè. Man, lo. Ah, babe. Káàbọ̀ jàre. Erékélé o, ìyàwó ọ̀gá ń bẹ nílé. Ìyàwó sójà ìrora ṣe o. Torí ẹ̀sùn àgé, ẹ̀sùn pọ̀. Kò lè gbí ìgbàdo kó kálá. I'm glad I'm home, finally. Yes, babe. I'm happy you're finally home, honestly. Wow. Good to have you back home, baby. Babe, we need to discuss about us. We need to discuss. Sweetie, what I need now is a cool shower and have my time. You know, look, I need my time. Okay, Masofun Denike Kuba set table. Thank you. Thank God. Àní wọ́n pè ọ́ ní fọlọ́hún ṣọ́, ó wá lọ fokùn ọ̀gẹ̀dẹ̀ òfin tọpẹ́. Johnson, reporting from AK-47 Battalion, all right, going fashion. Baba. Ṣé máa ṣe náà ní ọ́fíìsì mi? Ọ̀dọ̀ àwọn amú ẹ̀, a máa drill ẹ̀, máa gbójú báyìí. Ẹjọ́ tí o ṣe pé àmì ìrẹsẹ̀ yìí ti bá bóyin lẹ́sẹ̀ so. Àwọn máa dùn mí mọ́ ilé ọjọ́ ẹ̀.
and everything. Well, I guess you don't land. I was zone now. Àwa ni adúpẹ́. I mean, ìwọ ní luck ntí ẹ náà. No. Iṣẹ́ ló ń dáṣe. Ọ̀gá rẹ̀ ni ẹ. Nobody's breathing down your neck. Kò dàbí àwa ẹ̀. A máa lọ bí àwọn ọ̀gá wa kọ́lẹ́tà síbí kọ́lẹ́tà sọ́hún sáré káàkiri just to have 1 month leave. 1 month. Ìgbà míì bóyá 2 weeks péré. Ẹ̀gbọ́n. Èmi ò kàn fẹ́ fi taratara sọ pé I tún know yín pọ̀. Mi ò fẹ́ sọ bẹ́ẹ̀ ẹ má bínú. Ó dẹ̀ nídìí tí mo ṣe sọ. Ẹ̀gbọ́n aṣàmọ́kàn rẹ̀ ló ní ìṣiṣẹ́ yìí. Ẹ̀yin lẹ máa ń gbéṣẹ́ yìí, lẹ máa ń gbé rules, lẹ máa ń gbé òbí gèlè, patriotic officer, patriotic citizen all the time. Kẹ́hìn nǹkan ta sign fún mi. Ìdí tí mo ṣe yà ń di iṣẹ́ oní sísọ́ọ̀sì náà. Mi ò lè yá bẹ́ẹ̀ o. What do you think of this? Styles tó wà òkè tó fine fún ara yìí. Ẹ̀gbọ́n mi fún ọkọ mi. Pẹ̀lú àwọn aṣọ mẹ́ta. Èyí tí ìwọ̀n ìwọ̀n ti tẹ̀lé náà. Tipa la fi fọ́ọ̀sì lè fún wọn lọ́wọ́. Ààrẹ lè ní ká kí fi rán jàlá bí àfún yín. Wọ́n ṣe But ẹ̀dùn náà ẹ̀gbọ́n, ó ní nǹkan tí mo notice o. Mo rí miracle kan because the last time tá a ṣe fídíò call. Mama, kí lẹ ti fẹ́ gbọ́n jẹ lẹ́nu ìgbà tó ń dé? Ẹ máa wẹ̀ kẹ́ ẹ̀. Ẹ̀wẹ̀ ti fún ní jù. Láàrin ọjọ́ méjì ṣe. Yes. Àmọ́ mo fẹ́ pé àmọ́ complain náà wọ́n sọ pé review de lẹ́wà. Babe now, mo take care of you now. Ọlọ́run máa lọ fún mi ṣe o. Láàrin ọjọ́ méjì àṣù. Ṣé mo kọ́ fún ìgbà láàrin? Mi ò gbọ́ yẹn. Ẹ wo Olúwa ló ń tọ́jú wa jàre. Kí lẹ fẹ́ jẹ? Ṣé jíjẹ ni àbí mú gbogbo nǹkan ló wà ní àmàlà ní rice ọ̀padà wà anything just mix. Mama, ẹ wo lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ìjọ jíjẹ ni. Ìtumọ̀ ni pé kò sí nǹkan tẹ́ fún mi tí mi ò jẹ especially nǹkan tí ẹ fún ẹ̀gbọ́n. Ẹ kàkàn kó wá gbogbo nǹkan tẹ́ fẹ́ gbọ́n jẹ tó jẹ́ kó yí ẹ̀kẹ́ báyìí gbogbo ẹ̀nìyàn fẹ́ mi náà yàtọ̀ sí ti bí o ní ìgbọ́n yẹn o. Ẹ̀gbọ́n. Báwo ni iṣẹ́ wà náà? Mo wọ́n oge o ṣé kò ṣe kó máa tún pè yín all of a sudden sí pé wọ́n tún nídìí kẹ́ máa bọ̀. Ẹ máa wá. Ìyàwó ọ̀gá ìrora oníṣìná onínàbí wà ké. Coming o. Okay ma. Hi sweetheart. How are you? Ojú ẹ̀ tí wọ́n á jọ yàtọ̀ lọ́sọ̀ yìí. Báwo ni? Súnmọ́ mi ara ògùn sápá rẹ̀. No. No wa. Kò sí nǹkan kan nínú ẹ̀ ṣáà wọ́n kébì nìkan wà nínú. Madam. Madam. Ó ṣe agbára dúró àti sápá rẹ̀ náà. Madam. Yeah. I can't do it. You can't do what? Madam. No. Ó ti mí dànù. Ó ti mí dànù. Ó wá lọ fòkun ọ̀gẹ̀dẹ̀ òfin gbọ̀pẹ́. Èrègèlè o. Ìyàwó ọ̀gá ń bẹ nílé. Ìyàwó sójà ìrora ṣe o. Torí ẹ̀sùn àgẹ̀ wò. Kò lè gbin ìgbàdo. Who is there? Tani mẹ́mbẹ́? Irọ́ ni o. Bọ́dá wọ́n ẹ káàbọ̀. Ẹ pẹ̀lẹ́, ẹ kú tẹ́ mẹ́ta. Ojú yín rèé. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ojú yín rèé. Ẹ kú àlàjọ ọdún. Ẹ pẹ̀lẹ́. Ẹ mọ̀ wọlé bá wọn. Àmọ́ ibẹ̀ ṣe máa ń ṣe fún wa pé kò síjọ́ tẹ́ bá ti wá báyìí ẹ mú nǹkan sí alára ni. Ẹ wá fẹ́ ṣe bọ́ wọn fẹ́ wọlé. Ẹ mọ̀ lọ bá wọn. Tí bá ti ń padà bọ̀. Bẹ́ẹ̀ bá ti padà bọ̀. Àmọ́ jẹ́rìí yín kankan ò ní sẹ̀mí yín. Ẹ pẹ̀lẹ́, ẹ káàbọ̀. Mo jẹ́rìí wọn. Pé wọ́n ní mú nǹkan wá yẹn rọ ni. Àmọ́ kí ló wá ṣe wọ́n lè ní? Wọ́n dọ́ọ̀lù. Mọ́mí, ẹ ti ẹ̀kọ́ yín pẹ̀ ń fún ẹ̀kọ́ wá just like that. Ó wà unusual now. Ẹ ti ẹ̀kọ́ yín Desire. Wo ọ̀rọ̀ Desire kọ́ lọ́rọ̀ tó wà lẹ́nu. Bẹ́ẹ̀ ni, mo wá bá ẹ sọ̀rọ̀ ni gẹ́gẹ́ bí ìyá sọ́mu. Mọ́mí ṣé kò sí? Kí ló dé tó jẹ́ kọ́rọ́ lọ́wọ́? Ojú mi nìkan kọ́rẹ́ lọ́wọ́, gbogbo ara mi ló kọ́rẹ́ lọ́wọ́. Kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló wá kiri? Etí mi ti kún nígboro. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn ọ̀rẹ́ ló ń pè mí, gbogbo àwọn aládùúgbò ló ń pè mí.
gbogbo àwọn ọ̀rẹ́ mi ló ń pè mí, gbogbo ará club wa ló ń pè mí, gbogbo ará church ló ń pè mí. Exaggerate, kí ló ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ now? Sọ̀rọ̀ direct, kò yé mi now. Ma! Wọ́n náà rí ẹ lọ́dọ̀ ọkùnrin. Wọ́n rí lọ́dọ̀ ọkùnrin tí ò kì í ṣọkọ ẹ kí ló sọ lọ́wọ́ ẹ kí ló ń wá káàkiri. Kí ni kó tún wá káàkiri ìyálé ilé? Ilé rẹ̀ jọ̀rọ̀jọ̀rọ̀. Mọ́tò ló kú ta yẹn. Ọkọ ẹ kò sí tó fẹ́ tọkọ òfin tẹ lọ́rùn kí ló tún fẹ́. Ṣé nǹkan tẹ́fẹ́ sọ náà ni tẹ́ fi ń lọ sí Ọ̀yọ́ tẹ́ fi ń lọ sí Ìbàdàn tẹ́ ń bọ̀ lẹ́kọ̀ọ́ kò yé mi. Mọ́mì Lanso ọmọ ńkọ́ ṣé bá bí amọ̀ ní ṣe bẹ́ẹ̀ lẹ́bí mi ṣé kí n má bí tèmi ni mọ́mì. Ṣọkọ ẹ ló máa ṣọmọ ni. Ṣé bọ́lọ́run ló ń ṣọmọ? Ṣé bọ́lọ́run ló ń ṣọmọ? Ọlọ́run ló ń ṣọmọ. Ẹ̀yin náà mọ̀ pọ̀ lọ́run ló ń ṣe máa sọ ẹbí di Màríà tó bí Jésù ní tẹ́ pé Ọlọ́run máa doyún ẹ̀mí mímọ́ àdá sí mi nínú màá dé máa bí wọn lọ bẹ́ẹ̀. Kò ṣe pọ́kùnrin máa súnmọ́ obìnrin kóbìnrin tó bímọ ni. Ṣọkọ ẹ ló máa ṣọmọ. Ṣé bọ́lọ́run ló ń ṣọmọ? Ṣé bọ́lọ́run ló ń ṣọmọ? Mọ́mì mi ò like attack yìí o. Yes, ẹ̀dẹ̀ dẹ́sìn pè mí bí pé kí ló ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ sí ní attack mi just anyhow. Ẹ̀yin náà bí tẹ̀rín sí òtẹ́tí gbọ̀gbọ̀. Bẹ́ẹ̀ ni, kí ló ṣẹlẹ̀ náà? Mọ́mì tẹ̀ bá ní ìdẹ́rẹ́tì pèlè sí mi. Kí ló dé? Ẹ̀dẹ̀ wá ẹ̀dẹ̀ attack mi bẹ́ẹ̀ ni mi ò like ẹ̀ mọ́mì. Ẹ stop. Ọlọ́run ṣàánú. Fíìmù tó ń ṣẹlẹ̀ nílé kò tó Africa Magic ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ gbogbo sítórì tó ṣẹlẹ̀ nílé. Fún mi ti 400%. Kò ní dá kó yẹ pé mi nìkan ni màá gbọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi dá. What jeez. Oh jeez. Ẹ̀sọ́ wáké ẹ̀sọ́ mọ̀ kò lè gbí ìgbàdo kó kálá. Ìyàwó sọ́jà ìyàwó sọ́jà ìyàwó kàfẹ́. Mọ́mì, ẹ tí lọ ni. Ṣé ò ń lé mi ni? Lẹ́yìn báwo, mọ́mì mi ò láìka àwọn ọ̀rọ̀ tẹ máa ń sọ. Lẹ́yìn bá ṣe bí lẹ́ni lẹ́yìn, mo ṣe máa lẹ́yìn. I want the best for you. Sórí ilé ayé yìí kò sí nǹkan tó bò lábẹ́ ọ̀run. Ọ̀rọ̀ kékeré báyìí táwọn ayé bá fi bẹ́ẹ̀ fọ́n ká. Wọ́n kò lè rí ẹ kò máa báyọ̀ sọ̀rọ̀ kò máa bọ́kùnrin sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́tò kọ́ ní àwọn rí gbà tó bọ́ pátá ń di ẹ̀. Bí ilé ayé ìṣeré nìyẹn. Má hùwà tó máa fi fọwọ́ ara ẹ̀kọ́ ẹ̀rọ ẹ̀kú nílé ọkọ ẹ̀. You think being tied to a man who is never around is the best, right? No, ṣé kò tẹ́ sọ fún mi nìyẹn? Ọkọ mi. Wo, ìfẹ́ ò kì í ṣọ̀rọ̀ ẹnu, àbọ̀rọ̀ ojú lásán. Marriage is a lifetime institution. Ọkọ ẹ̀ ò sí lẹ́sìn, àbọ̀kọ ẹ̀ ò ráyè ń sàbò busy, àṣà ni tó fà. Tí ó bá ní tó dé, tí ó bá ṣe pé ó nífẹ̀ẹ́ ni, ṣó máa fẹ́ in the first place ni. Ó dùn rí lọ́mọ. Kábà ní pé bóyá nítorí pé ó fáì lọ́kọ ọ̀ ṣe fẹ́ súnmọ́ ẹ̀. Tí ó bá dẹ̀ nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́. Nǹkan kan ló máa fà á tó fi busy báyìí, nǹkan ẹ̀ dẹ̀ máa lọ. Mommy, like I said, mo lè máa waste time mi on somebody who is never around. Kí ló ṣẹlẹ̀? Wọ́n á pè ní married woman. Ọkọ̀dà lẹ́gbẹ̀ẹ́ mi tó ń bá mi dámọ̀ràn. Kò sí ọkọ náà. Yes, ìdùnnú èèyàn tó marry ni pé kó bímọ. Most especially obìnrin. Àǹfààní wo ló wà pé mo marry mi ò bímọ náà? Obìnrin ni mo fẹ́ gbọ́mọ ti tèmi. Mo fẹ́ gbé ọmọ mi dojú tì mí láàrin ìlú. Kí ló ṣẹlẹ̀? This man is never around. So kí ni àǹfààní ọ kí ni ìdùnnú mi wípé mo wà lábẹ́ ọkọ, mo wà ní ọkọ mi kò ní fọwọ́ kàn mí. Mi ní rí ọkùnrin fọwọ́ kàn mí ẹ jọ̀ọ́. Ṣé èèyàn máa ní oyún without cooking? Kó dájọ́ ṣe pọ̀pọ̀ lọ́kùnrin ni. This man is never around, mommy. Àwọn èèyàn fi mí ṣe mú mi. Mo fẹ́ gbé ọmọ mi jọ. Bẹ́ẹ̀ ni náà, ẹ mọ iye agbọ́tẹ́ ti gbé wá fún mi ni. Ẹ mọ iye herbs tẹ́ ti kó wá sínú ilé yìí ni. All is wasted effort. Ẹ dẹ̀ ń waste owó dànù all the time. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Tó bá ti mọ̀ pé òun ò ní ráyè tèmi, kó bá ti lọ fẹ́ ministry general bí títì. Àbí politicians sọ pé àwọn náà ń gbélé wọn kí n ráyè all the time. Èwo ni ti tèmi tó ń fi ìyà jẹ mí? All because I married a military man. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? I'm tired. Kí ló dé? Ẹ bá mi rò náà mọ́ mi. Ẹ bá mi rò yín náà kú. Wọ́n máa fi mí kú ní àrà kíláàsì. Ṣé wọ́n ní kí ní kú mi ni? Àbí wọ́n ní kí ní kú yín ni?
ọmọ yìí ṣe ronú òye mi o ó lójú ń tí òun torí òun bímọ wọ́n máa fi òun bú mi torí òun bímọ kò wá rò pé wọ́n máa fòun bú mi náà pẹ̀lú ṣoṣoṣo tó ń ṣe kiri títì báwo làwọn sì ṣe ronú náà ọmọ yóò dẹ̀ ṣe Gen Z àbí mi rántí ìgbà tó ń bímọ ni. Babe, we need to talk. Sure. I'm listening. Talk to me. Are you sure? You're not busy. Sweetheart, I can never be too busy for you. Never. Mom, we for so many weeks. Mo jealousy. I know. I shouldn't go to ṣẹlẹ̀ ni pé mi fẹ́ bother mi. Pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi kí mi fúnra mi kí ló kó face battle on my own. Because mo mọ̀ ẹ́ dúpẹ́. I know you. Tí n bá sọ fún ẹ nǹkan tí mo ń go through. Dúpẹ́ ò lè má jẹun. I know you. Ò ní jẹun mọ́. O máa tún wà bothered ju èmi tí mo lọ gan lọ. That is who you are. Mi lè fẹ́ nǹkan bẹ́yẹn fún ẹ. Mo ṣọ́ra keep ẹ síra mi. Tí mo rán battle silently. Now aside from iṣẹ́ tí mo ṣe calculate orúkọ àwọn officers láti ṣe salary fún àwọn tó wà bí àtàwọn tó serve outside of the country. Èyàn wà cumbersome, right? Ọkàn tó gbọ́ pé ó láti kí wọ́n deploy lọ sí northern part of the country. Àti mo gbọ́ yẹn ó bá mi lọ́kàn jẹ́ because mo pé wọ́n bá gbé mi lọ síbẹ̀ yẹn ọdún 5 dúpẹ́ ẹ̀lẹ́ máa yọra mi lè fẹ́ nǹkan tó máa kí n jìnnà sí ẹ. Mo ṣe bẹ̀rẹ̀ sí máa lọ́bì àwọn ọ̀gá mi àwọn tó fẹ́ràn mi pé kán jọ kán bá mi intervene kán má forúkọ mi sí list àwọn tó máa deploy lọ síbẹ̀ pé mi ò fẹ́. So yẹn ni mo ń sáré káàkiri meetings here and there traveling up and down mo lè tún gbàwé náà lórí ẹ̀ mo ṣe prayer so pé kó ṣáà máa work kórúkọ mi máa sìn bẹ́ẹ̀ nǹkan tó fà tó fi lọ́kọ́ bóyá mo jìnnà sí ẹni yẹn because I don't want to bother you. I know you do better. Please just I'm sorry, forgive me. I'm so sorry for keeping this to myself. I'm sorry. Try my beauty. Thank you. Sorry too. Sorry. Láti ẹni lọ. Mo wà fún ẹ. Nǹkan tó bá wù ẹ́ fi mí ṣe. Nǹkan tó bá wù mí náà máa fi ẹ́ hàn. Máa fi ẹ́ dára tó bá wù mí. Ìfẹ́ kì í ṣẹ̀tàn, ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í jà, ìfẹ́ òdodo ni. Bá mi ṣòtítọ́ olólùfẹ́ mi, bá mi ṣòdodo kalẹ̀. Ìfẹ́ kì í jà, ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í ṣẹ̀tàn, ìfẹ́ òdodo ni. Ìfẹ́ tí mo ní sí ọ olólùfẹ́ mi, bá mi lò fẹ́ òtítọ́ kalẹ̀. Jesus! What? Positive! Oh my God! Ironi! I'm pregnant. Amy!
láyọ̀ rẹ o. Ta ló wà lóyún báyìí? Àní wọ́n pè ọ́ ní fọlọ́hún ṣọ́, ó wá lọ fún ọ̀gẹ̀dẹ̀ òfin kọ̀pẹ́. Èrègèlè o, ìyàwó ọ̀gá ń bẹ nílé, ìyàwó sójà ìrora jẹ́ o. Are you serious? Yes. I'm having a baby. Wow. This is everything we've prayed for. Everything. Thank you so much. Thank you so much. Thank you so much. Thank you. Yeah, Ajao. Let's go. Jalo's okay. Only the topic. Nítorí ẹ̀ kò gbélé kò mọ láti bọ̀ sọ. Tó ṣe wọlé bẹ́ẹ̀ kí wọ́n fi bọ̀ náà lórí ìbọn kò dà. Ó ní nǹkan tá a máa ṣe sí. Kí la fẹ́ ṣe sí o? A máa mú ọ̀rọ̀ pọ́nrán lọ sọ́dọ̀ Ọlọ́run. Báwo la ṣe wá fẹ́ bi Ọlọ́run lọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ pọ́nrán? Tọkọ ẹni mo rí, ṣé mo mọ èyí tó ń plan fẹ́ mi? Ṣé o mọ̀ pé mo ṣe wà yìí? Ẹ ṣe inú ìwé ni mi. Ò ní tìrì ní ayé. Ní fáàsì bó ṣe ń balẹ̀ gan, ò ní padà nípa aláyé. Ayérayé jẹ́ kó gbérí, Ọlọ́run bàbá jẹ́ kó gbérí, Ọlọ́run ọmọ jẹ́ kó gbérí, Ọlọ́run ẹ̀mí mọ́ jẹ́ kó gbérí, ẹ̀mí mi. Ṣé kò gbérí? Kò dìde. Ṣé bí mo ṣe fẹ́ lo gbogbo ìgbésí ayé mi nìyẹn ni? Ṣé mi ò ní bímọ láyé mi ni? Ó fẹ́ fi 5 million naira kí n fi dúró tiẹ̀ ìwọ òkóbó. Ìwọ ò ṣe 4 million. Ọ̀rọ̀ tá à ń sọ in less than 2 weeks wọ́n máa fi mi lówó. You stupid! Ó dẹ̀ mọ̀ mí o, mo mọ̀ ẹ́. Anna, stop it. You don't do that. So, àjèrè ni tó fi gbogbo ara ṣojú. Mo fẹ́ fọkọ mi sílẹ̀. What? Mi ò lè continue báyìí. Kì í ṣe bílá sọ̀rọ̀. Ó ti gbà pé torí bọ̀bọ́ ìtorí bọ̀bọ́ olórí burúkú yìí ni mo ṣe fọkọ mi sílẹ̀ nù. Èmi àti ẹ mọ̀ wípé torí ìfẹ́ lákọ́ ló ṣe fi ọkọ ẹ̀ sílẹ̀. Bàbá lè ní títí tá a bá bá ní wọn lábá ní ṣọ́tà. I told you to leave my life. Mo máa fi dá ẹ lójú lónìí. Gbogbo ẹ̀yin kò ní ṣẹ́yìn. Kọ́nà má jẹ́ ká ṣìyàn láyé. Báwo ni wọ́n ṣe mọ̀ pé ó wà responsible ilé ṣé ò bá wọn gbé? Ṣé mi tí ẹ mọ̀ bóyá èmi ló ń bá ṣe anniversary lẹ́ni àbáwọn ọ̀rẹ́ ẹ̀ tó kójọ yẹn? Àbí ṣé mi ni mo kó báyìí kó má lọ rẹ̀ ni? Ó dẹ̀ ń sọ rubbish lẹ́nu pẹ̀lú confidence. Stop! Ṣé bí station ṣé bí inú cell lásán ló sùn? Kí ló dé tó ń ní ọkọ ẹ lára? Fọlá láti ẹ̀gbọ́n tóun tí ò sí ilé ọkọ. Ó ṣí ẹ̀rọ yìí, ó wá sínú ṣọ́ọ̀bù ti tẹ̀mí rẹ̀. Àsọ̀gbádùn táwọn ọ̀gá wà lé tó bá jẹ́ sàjẹ́ ló lárí àlejò máa kọ́. Wọ́n ṣáà fọ́ títí bẹ̀rẹ̀ wòrí yẹn láàárọ̀ yìí. Ìwọ fẹ́ kọkàn ní bọ́ọ̀dì lásán, ẹ́ńjìn yẹn náà. I mean that is practical witchcraft. Ìyẹn kò sí yẹn kò ní excuse kankan fún yẹn. There are very strong feelings pé Vanessa máa ń gba ikú tó pàdé wọn. Wá ṣe àyẹ̀fọ́ pátá. Kò sí nǹkan tó ní ìpínyàn fún pátá. Ẹ
pátá mọ́ ni. Ó sì ń ṣe bíi pé ọkọ ìyàwó ni ẹbẹ̀ ni pé oníṣẹ́ lọ́wọ́ kò kúkú ṣiṣẹ́ kankan náà lọ́wọ́ rẹ̀. wọ́n wá wẹ̀ rí ẹ kọ́kọ́ ṣe rádaràda aláìlójútì tó bá tún lọ́wọ́ bẹ̀rẹ̀ you will be suspended. I suspend myself. Now leave. What? Tí wọ́n fi wájú orí gbálẹ̀ ní àbúrò pé kọ́kọ́ lẹ́nu. Èmi fúnra mi ti kú pípé ayé ti parẹ́. Kò jọ gàdé, kò jọ gàdé. But there's something I really think I need to address. Yeah? Olúwa ti ṣe. Kí ló ṣẹlẹ̀? Dúpẹ́ ti lóyún. I'm going to be a father. Lọ́nà wo? Ọdún mi ti múra tún báyìí mo ti fẹ́ máa lọ ẹ̀kọ́ lẹ́nu pẹ̀lú ẹ̀sùn. Ohun mi kì í bọ̀. Honestly, ohun mi kì í bọ̀. Dúró ṣé èèyàn máa ń jẹ nǹkan gidi lẹ́ẹ̀kan ṣoṣo kó wá sọ pé ó máa stop me. You will let go. Come on, you don't want to do that with you. Mo fẹ́ bọ̀ ọkọ mi ni má jẹ́ ká ṣe kíní mo ti di lemọ́ náà. Stop. Ṣé wàá mọ̀ pé ká ní mi ni mo kọ́kọ́ pàdé ẹ ni? Ilé mi ló máa wà. Ìwọ ni mo máa fẹ́. Babe, you're beautiful. Thank you. I love you so much. And above all, o tún mẹ́rẹ̀ ṣe o máa ń gbé mi débẹ̀. O máa ń kọrin dáadáa. Ó dàda pé mi nìkan máa ń jẹ́ kó lè scream out loud. Ó kàn ń dùn mí pé ẹ̀gbọ́n mi ò mọ̀ pé gold ni ẹ. Yes, because tó bá mọ̀ pé gold ni ẹ ni wọn ò ní fi ẹ́ ṣeré. Kálé mi làwọn ni màá pàṣẹ tì ní. Yorùbá dẹ̀ máa sọ pé ẹni tó bá mọ ìwúrà la máa ń ta fún bíbí takini fún mi. Ìwọ ni tí màmá ní àsàkámàgé tó ń fún mi. Èmi ò mi kó yẹn jẹ rárá. Gbogbo àwọn girlfriends ẹ tó ń kó káàkiri nǹkan. Ó ṣe mú gold nínú wa àbí kò sí gold nínú wọn. Kò sí gold nínú wọn. Gbogbo wọn pa lásà ni wọn. Ìdí tí ò ṣe rí kankan ní wọn lọ́dọ̀ mi ever since tó ti máa ń wá nìyẹn. Ló bá dọ́dọ̀ wọn náà bóyá máa lọ sọ náà bẹ́ẹ̀ nìyẹn wọn ní mọ̀ pé mo ti ń flatter mi ń bíbá gold yà this guy. Fóònù mi dà ṣé fóònù mi ti ever ring lẹ́gbẹ̀rẹ́ kó jẹ́ kóbìnrin ló pè mí. Last time Lane, is that a promise? Last time? Last time, is that a promise? Okay. I want you to look into my eyes now and tell me this is the last time. This is the last time. Look into my eyes. Come here. This is the last time. Come. This is the last time. Look into my eyes. This is the last time. This can be. Oh my dear, sorry for the long. Yes, sorry for the Ken, yeah? What are you doing here? My husband is in there. Mo mọ̀, but ṣé ìwọ náà mọ̀ ìgbà tí mo ti pè tó pick call mi àbí? And so yes, ìdí tí mo ṣe wá fún gbọ́ngbọ́n rí ẹni ẹ̀gbọ́n gangan kan ni mo wá rí, ìwọ ni mo wá fi style. Ken, má lè mi kúrò ní ìdẹ̀rẹ̀ mi. Ṣé o miss me? Mo miss ẹ. Má lè mi kúrò ní ìdẹ̀rẹ̀ tó bá ń bọ̀ sí kílà. Okay, explanation la fẹ́ fún pé nǹkan tó ń ṣẹlẹ̀ nílé. Calm down. Don't stop touching me. Calm down. Stop touching me. Okay. Only that anytime now. Tí mi ò bá stop person, ṣé o máa sọ fẹ́ gbọ́n mi? I'm warning you. You like everything about me. Stop it. Stop it. Stop it. Let me about stop because you might report me for quick. Stop. Stop. What? Yeah. I missed you though. Wow! Hey, well, this is incredible. I tell you. Congratulations. Tomani can be 90 kg by himself. If it's only doing it, I'm over the moon. Wow. Wow. I'm up. Get it. Dúpẹ́ ti lóyún. Ẹ̀gbọ́n, tọ́mọ ẹ bá jọmọ mi. Èmi á gbà ọ́.
nídìílé wa ọmọ òun sùn ta o ọmọ òun sùn ta wàá gba ọmọ mi ṣáà gbà. kí ló sọ. ẹ̀gbọ́n congrats once again. o lè fẹ́ gba kíní kan. yà ó láwọn kan tó ń jẹ mí lówó ni. yà. neighbor mo fẹ́ gbé sí fún yín bó ṣe ẹ má wọrí róòmù wa òkè àfàṣẹ ìrojú mi báyìí. ẹ pẹ̀lẹ́ a kú oríire ẹ bá wa yọ̀ ẹ bá wa náà yọ̀ kóríire tí yín náà léde káwa náà lè bá yín yọ̀. ó ní kéèyàn kó lè yọ̀ kí o tẹ̀lé ọdún mi mọ tẹ́ ń sẹ́lẹ̀ bí kò pọ̀ gàtì àwọn tó. bí wáyé pé mo ń lọ ṣẹlẹ̀ dáadáa ẹ mú rin. àwa yóò dúpẹ́ àwa yóò dúpẹ́ oore t'Olùgbàlà ṣe fún wa ọba yóò lè ṣe àwa yóò dúpẹ́. wọ́n wá kọyìn tán wà ká Deuteronomy 28 yóò sì ṣe bí wọ́n bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ̀. wọ́n wá sọ pé iyọ̀ ayé rè omi ayé rè ṣúgà rè gbogbo ẹ̀ rè. ikú máa wọn àfáàní máa ń lọ ní kí n lọ tàwọn pásítọ̀ ọwọ́ tẹ́ bá sọ yẹn kí ló dálé. ọ̀gá mi madam ti lóyún. irọ́ ni o. ipò kan mọ bìnà wa ìkan kanra kọ́ wọn di tọ́ sẹ́nu tẹ́wá rí wọn tí wọ́n ń kan àbí bóyá ẹ kí wọn láàárọ̀ wọn ẹ̀wọ̀n dà wọn lóhùn wọn nù. olóyún mood. olóyún mood. kò rí ẹ ṣe. ayọ̀ abara bíntì. àbí o. àgbè ò ní fọ́ omi náà ò ní dànù. ọjọ́ kúnlẹ̀ báyìí wẹ́rẹ́ ni àmọ́ ẹ wá jọ o ẹjọ́ o ẹ má jẹ́ òdìjọ́ kò mọ̀ kẹ́ ló máa fún wa lẹ́bàá kan ẹran kan. ẹni tó bá domi sílẹ̀ báyìí ni ó tẹ̀lé títí. wisdom. àti pé aṣọ fún yàn àní ní miscarriage débítà ní still there. àmín. ẹ pẹ̀lẹ́ ẹ ní àwọn aláàfáà lè mọ̀ sí. ní ìnáwó tún ní rọ́bà tẹ gbé sọ́wọ́. eléyìí ó wà fún ìdáàbòbò. ìdáàbòbò torí ibi ni tí wọ́n ti bí mi. ẹ pẹ̀lẹ́. apá kan bíbélì apá kan Kùránì àwa fi ti bí là láàrin. ẹ̀ẹ́dẹ̀ ju àwọn bbqt. àwọn olóúnjẹ báyìí. àwọn Gabriel. mi mọ̀ wọ́n. ẹ̀ẹ́dẹ̀ wá dàbújá wọ́n bá ti ń jẹ́. mo lọ ná ọ̀fẹ́rẹ́ gẹ́gẹ́. ẹ má mention. oorun ayé tẹ́ bá lọ sunscreen. Désiré o mo sáré ọkà àdúrà àwọn ẹlẹ́yìn wọn. bọ́dà owó òye wọn dàbí tálíkà. sẹ́gbọ́n wọn àbí wọn náà lọ́jọ́. àwọn olórí burúkú wọn lẹ̀ pọ̀ àwọn tí wọ́n bọ́dí sí. wá bó ṣe ń ṣe ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ó tí mi fẹ́ kó nǹkan. èmi wọn kọ́kọ́ fẹ́ sọ. kí ni ẹ sọ. àyà ti lóyún. ìgbọ́n tó sọ. madam wọ́n ti lóyún wọ́n expect gbogbo wa la tẹ̀ expect nílé torí nǹkan ayọ̀ ni. bóòlù ṣe mọ̀ kí madam lóyún. ṣe mọ̀ pé ọmọ ẹrú ni ọ́ àti kọ kádàrá rẹ̀ pé àtijọ́ àti mú rẹ̀ yóò fẹ́ lọ tíkọ́tíkọ́ ìtorí ẹ̀ ni Ọlọ́run ṣe dá ọ sí ẹnu géètì ó wọ̀n pé àwa ọmọ olóríire ni wá ológo ni wá alórí àpèsìn ẹni ayé yẹ ẹni yìí ni wá àwa làwa ń gbé inú ilé àdẹ̀mọ̀ gbogbo bí o ṣe lọ pé yọ padà wá sí lóyún mo mẹ́sàn mo dúpẹ́ lọ́wọ́ pé mi mo break news fún ọ. sọ́nà kan ní ti madam ti lóyún só ti ẹ̀ rí èèyàn tí ẹ gbọ́dọ̀ rí bó ṣe rí kò gbọ́dọ̀ súnmọ́lẹ̀ bó ti súnmọ́lẹ̀ kọ́mọ̀ mọ̀ gbọ́n táwọn èèyàn bá sọ sọ̀rọ̀ mi yọ nísìn àwọn àti adúpẹ́ fọlọ́pọ̀ ti gbọ́ náà nù kọ́ ti sọ fáwọn àwọn náà ti gbọ́ nù adúpẹ́. ṣé o ní problem pẹ̀lú gbogbo àwọn tó kúrò nítorí ẹni small tí wọ́n mọ̀ fi stature mi bù mí lágbára Ọlọ́run agbára àwọn tó sílẹ̀ kan jó ni àkọ́bí rẹ̀ ó kú lásìbọn rẹ̀ ó kú. àbó nìyẹn sọ wá pọ̀ sí principle ọ̀rọ̀ lé ayé yìí ìyàwó mi ò kúrú ìyàwó mi ga ibo ní ìsìnwá rẹ̀ ọmọ tó kúrú. ìyá àti bàbá tèmi náà. a jẹ́ kó ọmọ àlè ní ọ̀nà tẹ̀yà rẹ̀ ẹnu kọ́ sọ bàbá rẹ̀ fún ọ. ọmọ àlè ni ọ onímúrírun olòṣì. jẹ́ ẹkúnlẹ̀ kí n wá sílẹ̀ fún rẹ̀ kọ́ lè mọ rí mi dáadáa. èmi gan jọ lójú. kí ni. ọ̀ya kí ló fẹ́ fi kún. mo ga ju ayé lọ mo ga ẹ ò lè rí mi mú. ẹ̀yin kọ́ lọ́rùn mi. ẹ jẹ́ ṣe tèmi ìwọ náà lọ wáyàn kan fún lóyún àwọn tó ń ta ògì ta gbogbo ẹni kó fún lóyún o mọ lọ ọmọ lọmọ fún lóyún o inú Nollywood náà ti mọ sórí burúkú pé ọmọ bá kúrò ní palace ó lọ fẹ́ ọmọdọ. ó ṣàkíyèsí pé mò ń sá sẹ́yìn. mo mọ̀ fọ̀nù nítorí tiẹ̀ mo fẹ́ kẹ́nu mi kúrùn pa o. bóyá àwọn ọ̀bọ̀n lẹ́fù rẹ̀ padà á sinú. lẹ́fù náà fọkàn ní kùmí wèrè. wèrè o tiẹ̀ o lórí ọmú. sórí ìjọ tó kí n tó máa ń ṣe ìjọ tó bá máa yí mọ́ ọ lọ́wọ́ ń ka ọ sókè tí ń rọ ọ́ìlì sínú ẹ́ńjìnì rẹ̀. wọ́n fẹ́ kó yíwọ́ náà ni kí n mọ bó ṣe tó àbó ṣe lọ kí n lè fi ọṣẹ sí. irú rẹ̀ kọ́ kó sì lọ onírànù. gbọ́dọ̀ mọ̀ wọ́ ìmọ̀ ń jẹ́ kára mi ti bá kan. ẹ wá ọ̀rọ̀ ẹ mọ̀ ń jọ gàtẹ́ mọ̀ kò jọ gàtẹ́ ìmọ̀ ń fẹsẹ̀ méjèèjì ti ro gàtẹ́. ṣé kìí ṣe pé
èso tí mo gbìnjọ́ kí náà lọ sí madam lára ló fẹ́ yọ yìí. Ayé mi bàjẹ́ ní padà sún gádùrọ̀mù. Mo dáràn. Àmọ́ bá bá tún ní kátìwò náà ìró òdùnnú ni. Àbí pé bàbá ọba lóyún fún mi nísìn mo sórí ire nu. Dáràn sí màá sì ṣe báyìí. Mo sì sọ fún wọn dọ́ọ̀kì náà kí ẹ mọ̀ ṣe rọ̀ wọ́n ní kí n ṣe rọ̀. Wọ́n láti sọ̀rọ̀ ní tí rọ̀ ti fẹ́ rọ̀ mi sínú gádùn báyìí nísìn. Dáràn. Ọlọ́mọ wa gbá mi lọ́rọ̀ lọ́ra ẹ̀. Ẹ má kọlẹ̀kùn mọ́ oyin tí wàá ṣígẹ̀tì mọ́lẹ̀ mi. Kí ló dé gan náà? Message látọ̀dọ̀ Desire. Kí ló fẹ́? Ìyàwó ọ̀gá ti lóyún. Why tó ṣe wá ń send the message báyìí sí mi? Kí ló máa ń ṣe ọmọ Desire yìí gan-an? Afẹ́fẹ́ ti fẹ́ àti rí fún wa adìyẹ. Ògbólógbò gbájú ẹ̀ ni madam. Madam ti lóyún. Ṣùgbọ́n kan tó wá wà bẹ́ẹ̀ ni pé ẹni tó lóyún fún èmi ò mọ̀ ọ́. Ṣé màmá parọ́ fún mi? Ìgbà mélòó lọ́gàá fi ń gbélé tán lọ lóyún? Aṣẹ́wó ni wọ́n jàre. Àwọn tó lè ní. Nǹkan tẹ́mi rò ní pé bóyá gẹ̀ẹ́tìmá olórí ìlú jí mi àbí bóyá dráìvà áńdù olórí kórè. Ó sì mọ owó ó lè lọ dé àbúrò ọ̀gá sákẹ́yìn olórí burúkú ní sákẹ́yìn. Tó tẹ̀lé sákẹ́yìn èmi tiẹ̀ tí mo fi dúró wọn tẹ́lẹ̀ náà pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìwọ́n tó wọ́n gbé ògùn náà fẹ́ẹ́ mi. Máa! Mo jẹ́ kí n gbọ́ kankan lẹ́nu ẹni mi kọ́ ló ti gbọ́. Máa! Ẹni mi kọ́ ló ti gbọ́. Màdámù ní pé ṣẹ̀sìn ayé òkùnkùn ayé abá màdámù máa rí ìkọ̀dọ̀ wà fi jẹ́ kọ́ monetize ní Facebook. Àfọ́ ní TikTok account kó bá mi fún òde tó wà yìí kíkan bá monetize. Ma! Ìwọ tó yẹ pé ó yẹ kínú ẹ máa dùn kó máa jó kó máa yọ̀ kọ́ ní kí ló dé kó ní àwọn Ọlọ́run ti gbàdúrà ẹ̀ ó wá kárí bọnú kò yé mi múdù ẹ̀ yóò yé mi ni o nǹkan ayọ̀ bàtàbàtà táwọn alátijọ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ ó wá kárí sọ ó ń kárí bọnú. Kí ni ìṣòro ẹ gangan? Àbí ṣé mo ṣe tí mo rò? Dúpẹ́ mo dẹ̀ kìlọ̀ fún ọmọ yìí mo kìlọ̀ fún ẹ mo wí mo yán mo sọ báwo ni ọ ṣe ń bá ọmọ ẹ sọ̀rọ̀ tí mi ṣe bá ẹ sọ kí ló ń wá kí ni nǹkan tó tún fẹ́ dá mi lóhùn kí lọ́lọ́wọ́ ò fi kẹ́ ẹ sùúrù lèèyàn fi ń gbélé ọkọ ó dá èyí tó kóra ẹ̀ sí yìí ń sìn ó rí wo ni mo fẹ́ kọ sí báyìí dá mi lóhùn. mo ń finish ara ẹ̀ ó dá ta ló lóyún. O mọ̀ tẹ̀ ti dá o mọ̀ kò mẹ́ni tó lóyún mo dáràn mi ò dáràn in fact àwọn méjì ti dáràn báyìí
kó bá mi. ẹ ṣé bẹ́ẹ̀ náà ló ń ṣe káàkiri tó ní. Madam, ẹ káàsán. Pẹ̀lẹ́. Mo fẹ́. O fẹ́ ṣe kí ni? Mo gbọ́ pé. Pé kí ni? Pé wọ́n ní ẹ ní. Ní kí ni? No, kí ló dé o stammer? What's going on? Pé kí ni? Are you okay? Ṣó wà okay ṣá? No. Ṣó wà alright? Ṣó wà pẹ̀lú sense ẹ? Ṣó bẹ́ẹ̀ tí ọkọ mi jẹ́ ṣá? Right? Àtijọ́ ṣeré jù àbí? No, ṣé nǹkan bí àjọ ṣeré rí nínú ilé ìlú fi ń sọ fún mi wípé o gbọ́ pé kíní kan. Ọdún òní ẹ bẹ̀rẹ̀ sí ẹ. Ẹ má bínú ma. Nonsense person. Tí bá fi ọkọ. Oh my God. Tí bá fi ẹgbẹ́ sun ọkọ mi. Tí bá fi sun ọkọ mi, iṣẹ́ bọ́ ní ọwọ́ ẹ̀. Take your time. Okay? Yes ma. Tí bá report ẹ fún ọkọ mi, iṣẹ́ bọ́ lọ́wọ́ nínú ilé yìí. Are you all right at all? Ẹ má bínú ma. Nonsense. Ọdún òní òṣì yẹn bẹ̀rẹ̀ fún pẹ̀lú ẹ. Ẹ má bínú ma. Useless person. Abẹ́ máa gbọ́rọ̀. Òun gbọ́ pé kí ni? God. Tèmi wàá bá mi báyìí. Ṣáṣe dànù ni mo wá ṣe báyìí. Ìyàwó ọ̀gá ẹ̀rọra oníṣìná onínàbí ẹ̀sùn àké. Ìyàwó ọ̀gá gbẹ̀dẹ̀ wọ́n ti ṣí ṣọ́ọ̀bù rẹ̀. Àní wọ́n pè ọ́ kí fọ́lọ́hún ṣọ́ ó wá lọ fún ọ̀gẹ̀dẹ̀ òfin tó pẹ́. Èrègèlè ìyàwó ọ̀gá ń bẹ nílé. Ìyàwó sójà ìrora ṣe ó torí ẹ̀sùn àgé ẹ̀sùn wò kò lè bí ìgbàdo kó kálá. Ìyàwó sójà ó ìyàwó ọ̀gá ń bẹ nílé ó. Èrègèlè ìyàwó ọ̀gá ń bẹ nílé ó. Mo ní ìrántí ẹ̀sán mo ní ìrántí àtúbọ̀tán o. Bí máa ó dandan ni dandan kó yọ̀ fọlọ́mọ ẹni máa bímọ ó dandan ni dandan ayọ̀ fọlọ́mọ ẹni máa bímọ ó dandan ni dandan kó yọ̀ fọlọ́mọ ẹni máa bímọ ó dandan ni dandan kó yọ̀ fọlọ́mọ. So finally we are going to be parents. Ọ̀nà bá mi lọ́nà kì í mẹ́sìn o. Ọmọ mo dúró de kẹ́mi lọ o. Ọ̀nà bá mi lọ́nà kì í mẹ́sìn kẹ́ o. Ọmọ mo dúró de kẹ́mi lọ o. Àbíyè lọmọ mi ọmọ wájú ọmọ ló àbíyè lọmọ mi ọmọ wájú ọmọ ló yẹ ni àbíyè lọmọ mi ọmọ wájú ọmọ ló yẹ àbíyè lọmọ mi àbíyè lọmọ mi. Madam, ẹ káàárọ̀. Ẹ pẹ̀lẹ́, ṣé dáadáa ni? Mo fẹ́ kàn fáwọn èèyàn jí dáadáa ni. Sọ̀rọ̀ kí gbàgbé èèyàn lè sùn kọ́ mọ́ jí dáadáa. Ilé ayé tiẹ̀ ti wá le. Ó ń kí mi lẹ́ẹ̀mẹsàn-án lẹ́ẹ̀mẹwàá mi ò yìí tẹ́ lóhùn tó. O tún gbé jókòó tún jókòó. Ṣé mo ní kó jókòó ni? Ẹ kí wá ló burú ní tí mo ṣe. Irú disrespect wo nìyẹn? Pé mo fà pèrè tẹ́. Ṣé n lè jókòó ni? Ṣé ìfẹ́ jẹ́ níbù jókòó ayọ̀ ni? Mo jókòó ni. Mo fẹ́ lọ lórí òróǹro ni. Ṣé kí n mọ́ jókòó ni? Àbí kí ni n tó dé? Ṣé o wà out of your senses ṣá? Ṣé o wà okay? Mo wà okay, kò sí tó ṣe mí. Ṣé rí pé mo tọ́ ọmọ ni mo yọ ni? N so lórí burúkú ọmọ. Àlàáfíà tó mi. Bí n bá wà okay ẹni fi rẹ́nu gate kí n mọ sẹ́mi yìí. Kò sí tó ṣe mí. Ṣé àtijọ́ ṣeré jù ni? Èmi àti yín ṣeré. Gbára àṣẹ àmọ̀ bá bí gẹ̀ yín ṣe àmọ̀ bá yín ṣe. Kò sí eré dájọ́ bára wá ṣe. Ní tó ṣẹlẹ̀ ni pé mo ní wá béèrè lọ́wọ́ yín ni pé bó lọ́mọ mi ṣé ń kíkì. Ṣé gbogbo tó yẹ kẹ́ ẹ jẹ lẹ́ ń jẹ. Ṣé ń sá fún tó yẹ kẹ́ ẹ sá fún ṣé ń sá fún. Torí mi ò ní fẹ́ wàhálà o. Torí pé ẹ fẹ́ bímọ ní ìsìn wọ́n ní pẹ́ẹ́lẹ́ dánmọ bí. Ṣé gbọ́ bí àlùbọ́sà ẹ kọ́kọ́ sá fún náà. Torí inú ran wa wẹ̀ jẹ́ àlùbọ́sà. Sọ̀rọ̀ mi yé yín ẹ kọ́ sá fún àlùbọ́sà náà. Sọ̀rọ̀ mi yé yín
kẹ́ ẹ sá fún torí ó bá fẹ́ bímọ kó lè rọrùn fún yín ṣe gbọ́ àwa wà allergic sí àlùbọ́sà àwọn bí nǹkan bí ọtí ẹ sá fún kí ọmọ bíbí kó lè rọrùn fún yín bó ṣe jẹ́ nù. wọn ò jẹ́ bá mi ṣe láti ilé yín wá. wọ́n ṣe mí ẹ sáré mo ṣe rí. àwọn ọ̀rẹ́ ò sà sílẹ̀. àlógún nù ìdílé wa tó yẹ lọ́nà wá sí ńlá. wọn fi ẹsẹ̀ kan fi tàpá sí ọ̀rẹ́. ayé ò ní tàpá sọ̀rọ̀ tèmi ó lè tàpá sọ̀rọ̀ mi bí bá ti ń sọ bá àyà yóò mọ̀ gbọ́ ni bí bá ṣe ń lù yóò mọ̀ dún bá wọn tàpá sọ̀rọ̀ mi kò ní ṣẹlẹ̀ sẹ́ẹ̀rí ẹgbọ́n nǹkan ohun tó yẹ ni ló yẹ ni o ó pọnrún yáde rẹ bẹ́ẹ̀ ó pọnrún tó wá yáde yẹ ẹni tó di mu ló pọnrún ní pọnrún yẹ ẹ̀bù bẹ́ẹ̀ ṣe ń wo èmi mo lọ́mọ tí ń bẹ́nu yín o èmi tí mo lọ́mọ tí ń bẹ́nu yín rè lóòótọ́ ẹ̀rù ń bà mí àmọ́ lọ́wọ́ mo ti sọ́mọ nǹkan rèjì mo fi wá bá yín ẹ wò sẹ́yìn ọmọ ẹ máa tọ́jú rẹ̀ dáadáa o kọ́kọ́ gbọ́dọ̀ sọ́mọ òun o kọ́kọ́ gbọ́dọ̀ sí kí ni kò gbọ́dọ̀ sọ́mọ tí ń bẹ́nu yín. o jẹ stupid abi. stupid èmi yín stupid ẹ wo ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe tèmi ṣe mo ṣe ní wá bá yín bàbá ọmọ òun bàbá ọmọ ẹ tó bá sì lọ́mọ lẹ́gbọ̀n ọmọ fún màdàmú kí ló ṣẹlẹ̀ màdàmú ẹwù sẹ́dẹ̀kẹ́ ń bá yín fi. olórí láyò tún mú mi dání. màdàmú ẹ má jẹ́ pariwo lẹ́yìn lórí ẹ mọ̀ kí mo bá yín ṣe tẹ́lẹ̀ ọmọ tí ń bẹ́nu yẹn mímọ ní o. ó fẹ́ harass mi ní ó dé fi ọwọ́ gbá mi jímọ̀. màdàmú yẹn harass mo bá yín sọ tí ń dùn mí ní alẹ́ mi mo lọ́mọ tí ń bẹ́nu yín kọ́ ní kí n sọ fún yín ni ṣe gbọ́ èmi mo lọ́mọ tí ń bẹ́nu yín o eléyìí sọ̀rọ̀ pé kíní kan èmi mo lọ́mọ tí ń bẹ́nu yín ẹ bá mi tọ́jú ọmọ mi tó lé jù ni màdàmú ìyìn mo bá yín ṣe nǹkan kan gbọ́dọ̀ sọmọ tí ń bẹ́nu yín yìí o ṣe gbọ́ kẹ́ bá mi tọ́jú rẹ̀ dáadáa o màdàmú ẹ mọ̀ lọ ṣe gbọ́ kẹ́ mọ̀ lọ ẹ bá ṣe wà ń ọmọ bá ní o ẹ mọ̀ tọ́jú kí mo bá yín ṣe gẹ̀ẹ́tì má kẹ́rù pé lẹ́sùn village ni mí o èmi náà léèyàn mẹ́lẹ́jà lọ́rùn o bẹ́ẹ̀ kọ́ bá mi lè sọ ọmọ o bá mi lè ṣe ẹ̀yin náà ní gbádùn ó dà kí mo ti sọ̀rọ̀ ju màdàmú. àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ ìbá ti mọ̀ kémi má ṣe ìgbẹ̀yìn lọ́dọ̀ ló kù wàdà orí mi má jẹ́ ń ṣiṣẹ́ àbámọ̀ ló gbẹ̀yìn ọ̀rọ̀ ìbá ti mọ̀ kémi má ṣe Yes, I'm sure. Oh, okay. orí mi má jẹ́ ṣiṣẹ́ orí mi ò ẹ̀dá mi ò má jẹ́ ṣiṣẹ́ ní gbogbo ọ̀nà mi má tọ́ mi sọ́nà nígbà gbogbo orí mi má jẹ́ ṣiṣẹ́ àbámọ̀ kí má ṣe àbámọ̀ ló ń gbẹ̀yìn àbámọ̀ kí n ti gbọ́ràn ìbá ti mọ̀ ìbá ti má ṣe ìgbẹ̀yìn lódò ló kù àwàdà orí mi má jẹ́ Babe. Welcome, babe. Babe, I have something to tell you. Alright. What's that, man? Jẹ́ nǹkan tó jẹ́ kọ́kàn mi wà heavy. Kí ló ṣẹlẹ̀? Because of our baby. Babe, everything that is going on in this country, overwhelming. Honestly, and because of the safety of our baby. Okay. What I'm trying to say is, because of the safety of our baby, like I said, I'm going to visa for work, can say abroad. You know, can you love your more? You see, you know, the healthcare over there is good. No. O mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn kò lè rọrùn fún mi torí iṣẹ́ mi àti nǹkan tó rọ̀ mọ́ iṣẹ́ mi. Tí bá ní kéèsì kẹ́yìn máa lọ síbẹ̀ yẹn kémi wà níbí o mọ̀ pé kò lè dùn mímí náà ni. Èmi ilé má ti bí tọmọ bá wà. Bá mi rò náà. I get it. Kò ń ṣe pé a fẹ́ lọ jókòó síbẹ̀ for life. Just for the time tí ma fi bímọ náà ní ká dé padà or go somewhere else. Babe. Okay. Màá nǹkan tí mo lè ṣe lọ́rẹ̀. Àwọn nǹkan tí mo lè ṣe lọ́rẹ̀.
a máa lọ. Torí tí n bá gbọ́n kò fẹ́ sìn Not because of me, you know it's not because of me. Torí tọmọ wa ni. Àti tiẹ̀ náà. Àti tiẹ̀ náà. Okay, no problem. Right. I just be seedy. I must just seedy more. Nobody say it's healthy. It's not healthy. Seed. Yes. Seed. Yes. Watermelon seed. No, that one. Teacher is going to English. I'm not my father. English. I mean. Ó ti mú àwa lára àwa nìkan la lè já wọlé ológun láì gba permission. Wọ́n fún ẹni pàṣẹ. Ẹ̀gbọ́n tó máa dá mi dúró tẹ́lẹ̀ ni. Kí lẹ̀ ń ṣe? Mo sáré send report sí headquarter níjọ, wọ́n bí mi. Ẹ̀gbọ́n ẹ̀yin àti gbogbo documentation yín gbogbo gbà. Ṣebí time tẹ fún mi gan ti kọjá 20 minutes already. Fún mi bí 10 minutes, you done. Mo ti fún yín 20 minutes gan already because inú mi ti ẹ̀dùn pé mi ò ṣe gbogbo nǹkan tẹ́ documentation tẹ́ ṣe. Táwa bá ti scissors bá aṣọ láti ṣe fine boy láti dírun on code. Exactly. Ẹ̀gbọ́n mo láwọn materials kan fún yín o, something like this, you know. Yeah, but ẹ̀gbọ́n pẹ̀lú ilé ìwọ kọ́lọ̀ ẹ̀, ẹ̀yin ilé ìwọ kọ́lọ̀ ẹ̀. Yeah, speaking of which, ẹ̀gbọ́n ìyàwó yín kọ́ mi ò gbọ́ ní ti ń pa wọn ṣé débi yín kick ṣàṣẹ́rẹ́ ti ń wá okay. Can. Oh, apologies. I have good news. Ẹ̀gbọ́n já mi sí. Good. Mo ti send letter of relocation me to the headquarters. Èmi àti ìyàwó mi a fẹ́ relocate. Like relocate ẹ fẹ́ kúrò ní country kẹ. Yes. Yeah. Dúpẹ́ ló suggesting pé ó máa dàkà lọ bímọ sí ìlú. Bàtí mo dẹ̀ wò pé kò tó máa dá ní o. Meanwhile, èmi wọ́n tún wò pé iṣẹ́ ti ń sún mi. Mo ti fẹ́ retire. So ká kó pa méjì papọ̀, you know. Àjọ máa lọ. Bí kí ló feel? You come up with your leaving just like that, like, I mean... Yes. Kí ni mo tún mú? I've served this country to the best of my ability. You'll get it. Somebody's about one guy, I want it from me. Go ahead. And now, Ken, it's time I focus on my family. Yeah. You're right. Family first. Yeah? So, ẹ̀gbọ́n, kò sí wàhálà. Anything tẹ́ bá ní látọ̀dọ̀ mi o, èmi wà nílé o, tẹ́ bá ní láti kí bá ní arrange one or two. Oh, definitely, of course. Which I buy me wrong, I should go my last meal like 1 year. Those who order for me látọ̀dọ̀. Yes, I'll do all that. So, ẹ̀gbọ́n mo bọ̀rọ̀. Sorry. Very bro. Kò fẹ́ sáré check nǹkan nínú mọ́tò. Àbámu ló ń gbẹ̀yìn ọ̀rọ̀. Ṣé wàá okay ṣá? No, kí ló tẹ́ láti ṣe pẹ̀lú mi yẹn náà? Are you joking right now? O fẹ́ fi ìlú yìí sílẹ̀, ìwọ àtọkọ ẹ fẹ́ relocate. So kí ló máa ṣẹlẹ̀ sí ọmọ mi tó wà nú ẹ? Ken, this is not yours. Yes, this is my decision, our decision. And let it go. Ó ti yé mi. Ò ń ṣeré. I know, obviously ò ń ṣeré because tí o bá yẹ pé ò ń ṣeré ni, wàá máa sọ fún mi pé ẹ fẹ́ kúrò olù lọ ṣe kí ni? So kí ló máa ṣẹlẹ̀ sọ́mọ tàbí tó ń grow nú ẹ? Please don't make it about yourself. Do not make it about you. Oh, so who should I make it about? Yes, Sonjo is the owner, is the father of this child. And how are you sure about that? I'm sure of that. Abo? I'm building a future with my husband, and he's automatically the father of my baby. No, ó ṣeré ni. Yes, ó ṣeré ni. Tí o bá ṣe pé ó ṣeré ni, ìwọ ń build future pẹ̀lú ọkọ tiẹ̀. Whereas èmi àti ẹ àjọmọ bó ṣe ń lọ, ẹ wá fẹ́ gbé oyún tèmi sálọ. Dúró ná. Ẹ fẹ́ gbé sálọ so that mi ò ní lè claim ọmọ mi àbí? Just stop raising your voice. Only one at any moment. And I don't care. Wait. Okay, ó ti yé mi. Ẹ̀rù tí ń bá ẹ sin àbí? O fẹ́ kẹ́gbọ́n gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀, which means you know that I am right about this. You know that this child in your tummy is mine. Not yours. Má worry. Just keep your voice down. No, má worry. Mo ti sọ fún ẹ pé ọmọ tèmi ní ìdílé wa, ọmọ mi ò kì í sùn ta. Mo máa gba ọmọ mi ní ọwọ́ ẹ, kò dẹ̀ sí nǹkan tó máa ṣe sí. Tí o bá dẹ̀kọ̀ tó change mind nípa travelling, I swear to everything.
mo máa make sure pé fún ara mi ni mo sọ. I will tell him everything word for word. Just keep your... Hi, honey. How are you? Welcome to that. Where were you? I was just talking with him, and he was asking me about traveling. Babe, if I travel alone. Oh, and so for me, we should save, sir. Can be or can go you see me keep it travel, we should save, you're safe. How are you talking about? So what is wrong? Baby. No, I was just telling him that wow, you know, I felt busy abroad though, we only can travel though, you know, things like that. No, Abi. Continue on, sorry. No, baby, you misunderstood me. That means going for me, you're going. You misunderstood me. Sure, okay. Sure, okay. So, so come me, go on here. What's me di? Me o borrow it me di abi? Ken, what is happening? Oh no, ni mo sọ. Nǹkan tá jọ sọ. Òun ni mo sọ yẹn. Pé à ń sọ̀rọ̀ ọmọ mi pẹ̀lú ẹ pé a fẹ́ gbé travel lọ pé kí lọ bímọ sọ. Pé ṣé wọ́n ṣe ẹni àbúrò ló ṣe willingly. Mo tó bá ń ṣe lómi tí ó bá mọ̀ ọ̀tọ̀ ni. Pẹ̀lú ìmọ̀ máa ṣe rẹ̀ tó dẹ̀ mọ̀ pé òun ṣe rẹ̀. So ṣé wọ́n ló ń ṣe rẹ̀ willingly? Ken, kí ló ṣẹlẹ̀? You're overreacting right now because mo sọ pé ọmọ ẹ overreact. Àbí kí ló sọ òyìnbó ló sọ sí? Mo overreact. Mo gbọ́ pé ẹ sọ̀rọ̀ ọmọ mi. And your own narration is different from what I heard. O wá ní mo overreact. Ṣé orí ẹ pé ṣá? Àbúrò kọ́ tẹ̀ ní mi ni. Ọ̀tẹ̀ ló pè mí àbí? It's yours, oh my God. Calm down. Ní nǹkan tí mo gbọ́ tó fún mi ní different narration. O wá ní mo overreact. Okay, mo overreact. Okay, baby mi àbí? Yes, okay, sir. Babe, olówó orí mi, ìwọ ló kọ mi, ìwọ ló ní oyún inú mi, àbúrò ẹ̀ lélẹ́yìí, ìwọ ní bàbá ọmọ mi, ọ̀sán àtọ̀rọ̀ lèmi pẹ̀lú ẹ̀ sweetheart. Báwo ni mo ṣe fẹ́ lóyún la? Dúpẹ́! Tó síbẹ̀ kò máa sọ̀rọ̀ rẹ̀. Now tó bá wá ṣọ́pù mi, I want you to prove it. Èmi pẹ̀lú ìlàjọ ń gbé. Èmi pẹ̀lú ìlàjọ ń wá. Okay, you know what. I want a DNA test. Yes. Babe, kò tí lè tó yẹn. Kò lè tó yẹn. Ọkọ mi ní ẹ̀ náà. Èwo lọ́rọ̀ DNA test. Èmi pẹ̀lú ìlàjọ ń. You're not getting it. I'm not asking. I am demanding it. And that will be the best for us. Bami ṣògbódò kalẹ̀. Ìfẹ́ kì í jà, ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í ṣẹ̀tàn. Ọdí o, ká ti padà mọ́. Gbogbo táàbò ti tú síta. Ya pẹpẹ skata iṣu ata yanyan ẹnu pọ̀ ẹnu ẹ tó pọ̀ wá fi káyàwó ẹ pálapàla ìlú apàlà eré tàpò sọkọ ló produce ẹ World War III kọ́gà wa lọ gbébọn ló kú báyìí wọ́n kàn máa pàyàwó ọ̀gá ni èmi á rí kọ̀dẹ̀ tí bá ti wá sunkún wá sọ pé mi ní dúró sínú ilé mọ́ mò ń lọ sí ilé wa o tí bá ti wá wà nínú mọ́tò èmi á kàn upload ẹ̀ má kàn monetize mi. ọ̀gá ti fẹ́ lọ gbé bọ̀ jẹ́ lọ́wọ́ fún mi. Orí mi ò ẹ̀dá mi ò má jẹ́ ṣiṣẹ́ ní gbogbo ọ̀nà mi má tọ́ mi sọ́nà nígbà gbogbo. Má jẹ́ ṣìṣe. Àbámọ̀ kí má ṣe. Àbámọ̀ ló gbẹ̀yìn. Àbámọ̀ kí n ti gbọ́ràn. Ìbá ti mọ̀ ìbá ti má ṣe. Ìgbẹ̀yìn lódò lóko àdá. Orí mi má jẹ́ ṣìṣe.
Madam, wọ́n wá lóyún fọkùnrin tí òun ṣòkó wọn. Nǹkan burúkú gbáà ni. Àwọn ẹni tó wà ń di eléyìí o, kó máa rókì lọ́kàn ẹ̀. Torí pé èèyàn lè gbin àlùbọ́sà kó ká ẹ̀fọ́ láyé. Ẹni tó bá dẹ̀ gbèbùrù ìkà ni, ọmọ ẹ̀ á jẹ́ ń bẹ̀. Wọ́n á ṣe fọ́mọkùnrin. Àló ti tó. Kí ló dé ṣé ìwọ ọmọ nǹkan kan ṣé ìwọ ọmọ ẹni tó lè fún wọn lóyún? Bó lè ṣe mọ̀ sí bó ọlọ́mọ gbogbo ẹ̀ wọ́n lọ́n bá wọn gbénu ilé wọ́n lọ́mọ ẹni tó fọ́gà lóyún. Ṣé bó lè mi ṣe mọ̀ sọ́lẹ́nu géètì lèmi wà? Kò máa rókì láyà ẹ̀. Rókì láì sọ̀rọ̀ òkìpòkìpòkì bó ní ṣe mọ̀ rókì láyà. Bẹ́ẹ̀ni, kò sí ẹlẹ́ rókì láyà ẹ̀. Ẹni tó ṣerú eléyìí, aṣọ òbúra ẹ̀ lápò, ta sí ní kọ́ńdọ̀, àìrọ́mọlẹ́yìn ọkà àìrọ́mọlẹ́yìn ẹjọ́, ọbọ̀ ìjẹ́ lẹ́yìn ọkọ̀. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi, tó bá jẹ́ pé ẹ̀yin lọ̀gá, kí lẹ máa ṣe náà? Àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀, ìbá ti mọ̀ kémi má ṣe ìgbẹ̀yìn lọ́dọ̀ ló kù wàdá, orí mi má jẹ́ ń ṣiṣẹ́. Àbámọ̀ ló gbẹ̀yìn ọ̀rọ̀, àbámọ̀ ló gbẹ̀yìn ìbá ti mọ̀ kémi má ṣe ìgbẹ̀yìn lọ́dọ̀ ló kù wàdá, orí mi má jẹ́ ń ṣiṣẹ́. Orí mi ò, ẹ̀dá mi ò, má jẹ́ ṣiṣẹ́ ní gbogbo ọ̀nà mi, má tọ́ mi sọ́nà nígbà gbogbo. Orí mi má jẹ́ ṣiṣẹ́. Àbámọ̀ kí n má ṣe. Àbámọ̀ ló gbẹ̀yìn ọ̀rọ̀. Àbámọ̀ kí n ti gbọ́ràn. Ìbá ti mọ̀ ìbá ti má ṣe. Ìgbẹ̀yìn lọ́dọ̀ ló kù àdá. Orí mi má jẹ́ ṣiṣẹ́. Àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀, ìbá ti mọ̀ kémi má ṣe ìgbẹ̀yìn lọ́dọ̀ ló kù wàdá, orí mi má jẹ́ ń ṣiṣẹ́. Àbámọ̀ ló gbẹ̀yìn ọ̀rọ̀, àbámọ̀ ló gbẹ̀yìn ìbá ti mọ̀ kémi má ṣe. Mr. Sojo William, the paternity test results shows that you are 99.9% the father of the child. So, yes, sir. Yes, it's the one. You sure? 100%. Come on. Thank you. Thank you. God bless you. Ìfẹ́ kì í ṣẹ̀tàn, ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í jà, ìfẹ́ òdodo ni. Bá mi ṣòtítọ́ olólùfẹ́ mi, bá mi ṣòdodo kalẹ̀. Ìfẹ́ kì í jà, ìfẹ́ kì í bínú, ìfẹ́ kì í ṣẹ̀tàn, ìfẹ́ òdodo ni. Ìfẹ́ tí mo ní sí ọ olólùfẹ́ mi, bá mi lò fẹ́ òtítọ́ kalẹ̀. Ọkọ mi, olówó orí mi, ẹ̀jọ̀ nítorí ọlọ́run, má bínú sí mi. Kò ṣe mí náà, kò wù mí náà bẹ́ẹ̀. Mo fi ṣe bẹ́ẹ̀, mo fi bẹ́ẹ̀. Ojú ọmọ ló pọ̀ mi. Inú mi ò dùn, kò ṣe pọ́wọ́ mi náà láti ṣe gbogbo nǹkan tí mo ṣe.
I'm sorry. But honestly, it's not entirely my fault. It's not. She fought, meaning? At this point, I'm here to say I'm sorry. I'm sorry, you're long. Mo fi ṣẹ̀dá ẹ̀bẹ̀, mo forí ìyá àti bàbá ẹ̀bẹ̀, you're long. Ọlọ́run ní kò wọ́n mọ́ mi lára. I'm sorry. Yóò nẹ́nu ọ̀rọ̀. Mo fọ́ láàfẹ́ tó wà láàrin pẹ̀lú ẹ̀ mo fi bẹ̀. Jọ̀ọ́, baby, forgive me. Fọlá ọmọ tó máa wáyé yìí mo fi bẹ̀. Mi ò ní ẹnu ọ̀rọ̀. Bínú, beg you, ọkọ mi. Ọkọ mi jọ, ṣe jọ àdúgbò mi. Mi ì lè sọ pé ṣù ni. Please, okay. Forgive me, babe. Oh no. I'm sorry. Ní tí yóò ṣe pé abẹ́rin kan ìmọ̀ palẹ̀mọ́ mọ́ ni ń palẹ̀mọ́ àti lóbìn lọ́wọ́ dẹ̀ ìwọ fẹ́ láyọ̀ ó ti gbàgbé ni pé rírọ̀ làárọ̀ kọ́kọ́ tó di rírọ̀kọ rírọ̀ náà làárọ̀ àdá kó tó di yíyẹ̀nà tá a bá roko títí àákọ́lé tá a bá yẹ̀nà títí àkọlù. Sórí bó ṣe wà yẹn, okú méjì ṣe ló máa bá Ọlọ́run nílé ní. Mi dé kí ló ṣe now? Civil person yẹn wà civilized for once now. Tó bá ti máa pariwo nílé fine, you want to the public place. Calm down. Let me pretend like I didn't hear what you just said. Daddy, what do you do? You're my second daddy, right? Má jẹ́ káwọn èèyàn gbáriwo ẹ̀. Tí ọ̀pọ̀ tó bá gbáriwo ẹ̀ wọ́n náà máa blame. Ti lè sọ reason wọn fún mi. Tẹ́lẹ̀ mi ṣe wà yìí, máa lọ kọ́ bá yín fẹjọ́ wọn sọ lọ́hùn. Ọlọ́run dẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀. Oye, tí fẹ́ẹ́ ọ̀sán yẹn ká clear àwọn lókù. Rotimi àti Olaniyan wa. I think we are best as friends. Ọgbẹ́ tí mo rò pé ó ti jiná, owó lè tún tù. Ẹ kàn ń dí sọ́ọ̀bù lórí ìkọ̀tí kò tí ì sanwó kankan. Bá ti jà wá sí ibà rárá, mo kàn wá láti wá sọ fún ẹ pé Ṣọlá is mine and he is mine alone. Hey pretty damsel, I am happy to tell you that you don't have a father yet. Igúnnugún kò fojú bú mi, ayé rẹ̀ bàjẹ́, orí rẹ̀ ní tẹ́lẹ̀ ìṣẹ́, ọgbẹ́ tẹ́sílẹ̀tì sórí ni, olórí ikú. Your close pal, Dr. Yomi. Ta ló jálẹ̀? Ọmọ mi rẹ̀. Ẹ káàsán. Really? Ọkọ mi jọ torí Ọlọ́run. Feel free, ilé mọ́mí ẹ ló wà. Àṣé ẹ̀yin méjèèjì ìṣepẹ́ tí. Ìyàwó mi, olólùfẹ́ mi, ọ̀rẹ́ mi, aláyọ̀ mi,
I will love you forever. Ooh. Hi, hi. Dayo. Oh, rí ọmọ mi ni. Ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. Right. Sherry, the fun fact is, ọmọ mi secondary school kan ló ní láti mọ mi lọ. Ó dẹ̀ ṣe okú tọ́jú ọmọ mi o. Ọmọ mi is such a virtuous woman. Ó ti bà ayé jẹ́. Ìyàwó sójà, ìyàwó sójà, ìrìgìrì, ìrìgìlì, ìyàwó sójà. Ìyàwó sójà, ìyàwó kan bẹ nílé o. Ìrìgìrì, ìrìgìlì, ìyàwó sójà. Ìyàwó ọ̀gá ló fi ṣe ìgbádùn, ìyàwó ọ̀gá ló fi ń ṣàṣùbárà. Ìyàwó ọ̀gá ló fi ń ṣayọ̀yọ̀, ìyá ló gbé kọ́ sórí. Ìyàwó sójà o, ìyàwó sójà o, ìyàwó ọ̀gá ẹ rọra oníṣìná